Ǹjẹ́ àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní wọ́n tún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV 2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mọ́ròyìn wá lájà ọba alẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàláyé ojú tẹ fún wa ojú ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà la ṣe bẹ́ẹ̀ tàtún gbá lẹ́gbẹ̀dẹ tá a mú wá sójú mọ́ màwòrán àtẹ́tí gbọ́ ẹ̀yìn tẹ jẹ́ olólùfẹ́ ṣé bẹ́ẹ̀ mà kókò mi ò yí padà àyànfẹ́ Elédùmarè òun náà lèmi ń jẹ́ kókó oníròyìn rẹ̀ ẹja gbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe bẹbẹ o ó pín òbítíbitì oúnjẹ fáwọn olùgbé gúúsù ìlà oòrùn ilẹ̀ yìí àti àwọn olùgbé gúúsù ilẹ̀ yìí ní mùsùlùmí lọ́kùnrin àti onígbàgbọ́ lóbìnrin. Ìwà ìdójútì gbáà ni Tinubu hù lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Rivers o ó dójútì orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ààrẹ àná Goodluck Jonathan ló sọ èyí di mímọ̀. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti ránṣẹ́ sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti kéde state of emergency lórí àìsí ètò ààbò ní ilẹ̀ káàárọ̀ òjíire. Àwọn mọ̀lẹ́bí ọmọ ọdún 23 táwọn agbébọn kan ṣe bẹ́ẹ̀ gún pa ní ìlú nínú mọ́sálásí ní ìpínlẹ̀ Kaduna béèrè fún ìdájọ́ òdodo lórí ikú ọ̀dọ́kùnrin ọ̀hún. Wọ́n ti tẹ àwọn akẹ́kọ̀ọ́ tí wọn kò lé ní 67 ní ilé ìwé gíga ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ẹ̀sùn pé wọ́n bà dúkìá ilé ìwé jẹ́ ní ìpínlẹ̀ náà. Àwọn agbébọn tó ti ṣe bẹ́ẹ̀ jí ọmọ ogun ojú òfurufú méjì wọ́n ti jí gbé lọ ní headquarter wọn l'Àbújá. Ikọ̀ IPOB tó ti bẹ̀rẹ̀ padà báyìí o wọ́n ṣe ìkọlù sí ilé oúnjẹ kan wọ́n sì pa ènìyàn 5 nínú ìkọlù náà. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe bẹ̀bẹ̀ báyìí pẹ̀lú bí ààrẹ ṣe pín òbítíbitì oúnjẹ fáwọn olùgbé gúúsù ìlà oòrùn ilẹ̀ yìí àti gúúsù ilẹ̀ yìí ní mùsùlùmí lọ́kùnrin àti onígbàgbọ́ lóbìnrin. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ àti fídíò tá a mọ̀ ṣe àfihàn rẹ̀ níbi tí wọ́n ti sọ dúnmọ̀ wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu olópin oúnjẹ yanturu fáwọn mùsùlùmí àti àwọn onígbàgbọ́ lásìkò tí ààwẹ̀ ń lọ sí òpin yìí láti fi ṣe àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ fáwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ méjèèjì tí wọ́n ń gba ààwẹ̀ tó ń lọ sí òpin yìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ ní Òwèrì tí ń ṣe ìpínlẹ̀ Imo òní gómìnà nípínlẹ̀ ọ̀hún Hope Uzodinma ló ti ṣe bẹ́ẹ̀ fi ìròyìn náà léde nílé tó ṣe ní àlàyé wípé ní àti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó lóun ti ṣe bẹ́ẹ̀ pé àwọn oúnjẹ yìí fún mùsùlùmí àti àwọn onígbàgbọ́ pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ mú ààwẹ̀ tó ń lọ lóde yìí lọ sí òpin báyìí nígbà tó sì ń pín oúnjẹ ọ̀hún ó ní àwọn rọ àwọn mùsùlùmí àti onígbàgbọ́ pé kí wọ́n lo àkókò ààwẹ̀ tó ń lọ yìí láti fi gba àdúrà sí Ọlọ́run ọba dáadáa fún ìtẹ̀síwájú rere ní orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ ìpínlẹ̀ Imo ọ̀hún. Hope Uzodinma ó ní iṣẹ́ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ràn òun náà ló ń jẹ́ ààrẹ sì gbé ilé ìkalẹ̀ láti lè bu omi tútù sáwọn ènìyàn tí bàtà ń ta lẹ́sẹ̀ lórí àìsí oúnjẹ ní ọ̀dẹ̀dẹ̀ wọn ní pàtàkì jùlọ bí wọ́n ṣe ń parí ààwẹ̀ lọ́tún àti lósì lásìkò yìí. A ṣe àfihàn fídíò ọ̀hún níbi tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ní àwọn oúnjẹ náà. So I want on behalf of Mr. President Bola Ahmed Tinubu GCFR, whose gifts we are distributing today. I'm here as a messenger of a man I believe so much that means well for Nigeria. This is a holy period. For the Christians, it represents a period of Lenten period. Those who believe in the coming and the death of Jesus Christ knows that this is the period our Lord Jesus Christ fasted, after which the 3 temptations came. And by the grace of God, it is also coinciding
with holy period for the Muslims, the period of Ramadan. So this interim intervention is to. Ẹ káàbọ̀ padà. Ìwà ìdójútì gbáà ni Tinubu lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Rivers ó dojú ti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ gan ni pẹ̀lú ààrẹ àná Goodluck Jonathan ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà Goodluck Ebele Jonathan ó mọ̀ sọ èyí di mímọ̀ níbi àkójọpọ̀ ẹgbẹ́ tí wọ́n pè ní Aske Satumari Foundation kọlọ́dún ní tó wà ní Àbújá gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alága tó bá àwọn ènìyàn náà sọ̀rọ̀ níbi ìpéjọ ọ̀hún. Ibẹ̀ ni Goodluck Jonathan ló ti ṣe àlàyé pé lórí ọ̀rọ̀ ti ìpínlẹ̀ Rivers tẹ̀bi mílèrè ìgbésẹ̀ tààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé yìí ó má tàbùkọ orílẹ̀-èdè Nàìjíríà láàrin orílẹ̀-èdè tó kù ní àgbáyé ni. Ó ní níbi tí ìjọba àwarawa tó ti ń ṣe bẹ́ẹ̀ gbèrú sí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló wá gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Ó ní ó ta àbùkù orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí ààrẹ ṣe ń dá sí irú ọ̀rọ̀ yìí lọ́nà tí kò bá ojúmu tó àtẹ̀yí tí kò bá òfin mu, nígbà tí ẹgbẹ́ òṣèlú NNPP láti ẹni tó jẹ́ alága wọn Agbọ̀mẹjọ tó náà fi ìròyìn náà léde lẹ́ni pẹ̀lú ọ̀rọ̀ tí Goodluck Jonathan sọ lẹ́ni tí ṣọjọ́ 22 oṣù kẹta ọdún tá a wà yìí. Ó náà máa ṣe àlàyé pé ó ń lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́gọ̀ ẹnu, wọ́n sì kí ààrẹ kú iṣẹ́ pé ọmọ ọ̀dọ̀ àgbà gidi tó mọ tó tọ́ àtẹ̀hún tó yẹ. Ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣé Yorùbá ló ní àgbà ò ní wà lọ́jà kórí ọmọ tuntun wọ láàrẹ fi ọ̀rọ̀ náà ṣe. Ó ní báàrẹ ṣe gbé ìgbésẹ̀ ọ̀hún ó bójúmu ó sì yẹ dáadáa torí pé onílùú ó ní kò ní fẹ́ kó tú nígbà tí wọ́n ti gbìyànjú láti jẹ́ kàlàáfíà jọba nínú láàrin àwọn ènìyàn náà ti ìpínlẹ̀ Rivers náà ń fa ìfanfọ̀ ọ̀hún, ṣùgbọ́n tó já sí pàbó. Ó ní kílẹ̀ rò pé kí ààrẹ tún ṣe kó káwọ́ gbéra àbí kó fọwọ́ lẹ́rán kí wọ́n fi ba àlàáfíà ní ìpínlẹ̀ Rivers kí wọ́n fi dojú rẹ̀ délẹ̀. Ó ní ní ti tòun ní tòun òun lu ààrẹ lọ́gọ̀ ẹnu lórí ìgbésẹ̀ èyí tí ààrẹ gbé yìí. Àmọ́ Goodluck Jonathan ó ní ìgbésẹ̀ ààrẹ ó kù díẹ̀ káàtó tó sì nílò àtúnyẹ̀wò àti àtúnṣe lórí ìkéde state of emergency tàrẹ́kẹ́ ní ìpínlẹ̀ Rivers. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti kéde state of emergency lórí àìsí ètò ààbò ní orílẹ̀-èdè ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Afẹ́nifẹ́re National Youth Council AYC látẹnu tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ ọ̀hún tó jẹ́ ti ẹgbẹ́ Afẹ́nifẹ́re ọmọọba Ẹniọlá Ọ̀jájúni ó mà ti kọ lẹ́tà ìta gbangba sáàrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ààbò ilẹ̀ káàárọ̀ oòjíire èyí tó ti forí sápá báyìí gẹ́gẹ́ bí ìròyìn náà ló sì ti jáde wá nípa bí wọ́n ṣe jí ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ ọ̀dọ́ Afẹ́nifẹ́re ọ̀hún Ọ̀jájúni lẹ́yìn tí wọ́n jí gbé ní inú oṣù tó fẹ́ tẹnubodò yìí ní àsìkò tó ń lọ sí ìlú Àbújá nínú agbègbè tó pè ní Akunu ní ìpínlẹ̀ Ondo. Ó sì lò ọjọ́ 12 gbáko lákàtà àwọn ajínigbé ọ̀hún lẹ́yìn tó jáde tán. Òun ló máa sọ oríṣiríṣi ohun tí ojú rẹ̀ rí ní pàtàkì jùlọ ní ìpínlẹ̀ Ondo àti àwọn ìlérí táwọn oníṣẹ́ láabi ọ̀hún èyí tí wọ́n ṣe. Ọ̀jájúni tó ṣe àlàyé pé àwọn Fúlàní darandaran àwọn náà jí òun gbé tó sì jìyà àti ewé yá ní àkàtà wọn láàrin ọjọ́ 12 èyí tí òun lò yìí. Ó ní fún ìdí èyí òun pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá lórí àìsí ètò ààbò ní ilẹ̀ káàárọ̀ oòjíire ní pàtàkì jùlọ ojú ọ̀nà márosẹ̀ Èkó sí Àbújá àti ìpínlẹ̀ Ondo lápapọ̀. Ó ní torí páwọn ènìyàn náà ìpínlẹ̀ Ondo náà fi ṣe ibùdó tí wọ́n sì forí mù sí nínú igbó gìjigìji tó fi ń ṣiṣẹ́ burúkú wọn. Ó ní níṣe ni ó yẹ kí ààrẹ nínú ìmọ̀ràn tó gba ààrẹ ó ní kí ààrẹ gbìyànjú láti wá ibùdó àwọn ọmọ ogun kí wọ́n dá kalẹ̀ sí ìpínlẹ̀ Ondo ọ̀hún tí ó ti lè jẹ́ kí ètò ààbò tó péye kó tún tẹ̀síwájú sí ní ìpínlẹ̀ Ondo. Ó ní ètò ààbò tí ó múnádóko kó wà lẹ́nu ibodè kọ̀ọ̀kan tó wọ ìpínlẹ̀ kọ̀ọ̀kan nílẹ̀ káàárọ̀ oòjíire. Ó ní eléyìí ó tún ṣe ìtẹ̀síwájú àti ìdáàbòbò ìlú kọ̀ọ̀kan nílẹ̀ káàárọ̀ oòjíire láti má jẹ́ kí àwọn Fúlàní oníṣẹ́ láabi ọ̀hún kí wọ́n ní àǹfààní láti wọnú ìlú bó ṣe wù wọ́n àti jáde bó ṣe wù wọ́n. Bákan náà ó tún tẹ̀síwájú wípé
níṣẹ́ ló yẹ kí ìjọba àpapọ̀ lábẹ́ aláṣẹ àti olùdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ká tún gbìyànjú láti ro àwọn àmọ̀tẹ́kùn lágbára ju ti bó ṣe wà yìí lọ, ká pèsè ohun ìjà olóró fáwọn ènìyàn náà kí ètò ààbò tó péye kó tún lè wà lórí ẹ̀mí àti dúkìá àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire. Ní àfikún níṣẹ́ ni Ọ̀jájúni ó tún tẹ̀síwájú nínú lẹ́tà ìta gbangba náà, ó sọ dímọ̀ wípé àti owó táwọn oníṣẹ́ láabi yìí gbà tán pè ní ránsọ́ọ̀mù, ó yẹ kí ìjọba àpapọ̀ kan tọpinpin ibi tí owó náà tó ń wọlé sí. Ó ní láti bẹ̀ wọ́n lè mọ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ burúkú yìí. Ó ní torí ó mọ̀ pé àwọn Fúlàní nìkan kọ́ ó ní wọ́n wà lẹ́nu rẹ̀. Ó ní bí kì í ṣe pé ó láwọn kan tí wọ́n ń jábọ̀ fún pẹ̀lú bó ṣe ní ojú òun rí pọ̀npọ̀n náà yan lákàtà wọn. Ó ní àwọn 12 tán kó ìbọn AK-47 lọ́wọ́ ó ní wọ́n wà ní inú igbó ọ̀hún nígbà tí gbogbo wọn náà wọ aṣọ ogun ilẹ̀ yìí, tó sì sọ dímọ̀ pé ẹni tí òun rò pé ó jẹ́ ọ̀gá wọn nìkan ni kò wọ aṣọ ọmọ ogun ilẹ̀ yìí. Ó ní gbogbo èyí ó ti wà ní ilẹ̀ káàárọ̀ oòjíire o, tó sì ní ibùdó tán ní ilẹ̀ káàárọ̀ oòjíire ó pọ̀ bìbà ju ibi tí wọ́n gbé àwọn nìkan lọ yìí. Ó ní fún ìdí èyí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ tètè pa kìtìmọ́lẹ̀ kẹ́ ẹ kéde state of emergency lórí àìṣètò ààbò ní ilẹ̀ káàárọ̀ oòjíire kẹ́mi àti dúkìá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ ilẹ̀ Yorùbá kó lè bò dáadáa. Àwọn mọ̀lẹ́bí ọmọ ọdún 23 táwọn agbébọn ṣe bẹ́ẹ̀ tẹ́gbó pa ní inú mọ́ṣáláṣí nípínlẹ̀ Kaduna náà ti ń béèrè fún ìdájọ́ òdodo lórí ikú ọmọ náà báyìí. Gẹ́gẹ́ bí a ṣe ti mú ìròyìn náà wá ṣáájú àsìkò yìí pẹ̀lú àwọn agbébọn tó ya wọ mọ́ṣáláṣí ńlá kan ní ìpínlẹ̀ Kaduna níbi tó ti ṣekú pa arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Muhammadu Usman ẹni ọdún 23 tẹ́ ẹ bá gbàgbé. A mú ìròyìn náà wá pé lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 21 oṣù kẹta ọdún tá a wà yìí lásìkò táwọn mùsùlùmí tán kírun àsámú lọ́wọ́ nínú mọ́ṣáláṣí tó pè ní Láyíbìlíyà òpópónà Mọ́kúà ní Rìgásà Túndún Wàdá tí ń ṣe ìpínlẹ̀ Kaduna. Àwọn ènìyàn náà ó ní wọ́n ti ṣe ìkọlù, a sì sọ dímọ̀ pé alukoro níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna Monsur Hasan ó ṣàlàyé pé láti ìlú 4 ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn jàǹdùkú náà ti sara wọn jọ láti ṣe ìkọlù ọ̀hún níbi tá a ti rí ìlú tó pè ní Mala ní Gábàsì, Tundun Was, Láfínguza àti Nguwa Bàdúkò. Ó sì ṣe ní àlàyé pé ṣáájú kí àwọn tó débẹ̀ níṣẹ́ ni wọ́n ti ṣekú pa Muhammadu Usman nígbà tí ọ̀kan nínú àwọn mọ̀lẹ́bí Muhammadu Usman tó di olóògbé tó gbórúkọ rẹ̀ ní Malam Sirmini nígbà tí ń ṣe àlàyé ó ní Muhammadu Usman àtẹnìkan ó ní wọ́n jáde síta láti kojú sí àwọn oníṣẹ́ láabi jàǹdùkú ọ̀hún pé kí ni wọ́n ń wá ní mọ́ṣáláṣí tí wọ́n dì hámárà ogun. Ó ní lásìkò tí wọ́n ní ìtàkùrọ̀sọ pẹ̀lú wọn yìí ó ní wọ́n yọ àdá yọ ọ̀bẹ tó sì bẹ̀rẹ̀ sí ní sá àwọn ènìyàn náà ni wọ́n bá ṣe bẹ́ẹ̀ bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀. Muhammadu Usman sàṣálà fún ẹ̀mí rẹ̀ ó ní ṣùgbọ́n àwọn oníṣẹ́ láabi ọ̀hún wọ́n tún ṣe bẹ́ẹ̀ pa kìtìmọ́lẹ̀ wọ́n tẹ̀lé lẹ́yìn títí tí wọ́n sì fi gbẹ̀mí lẹ́nu rẹ̀ ṣáájú kí ó tó dé ilé ìwòsàn. Wàyí o wọ́n wá ní àwọn béèrè fún ìdájọ́ òdodo lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá tó ti kéde pé àwọn 12 làwọn fi páńpẹ́ òfin mú lára àwọn jàǹdùkú ọ̀hún. Ẹni bẹ́ẹ̀ ṣe wá mú wọn báyìí ẹ jẹ́ adájọ́ òdodo lórí ikú tó pa Muhammadu Usman. Ọwọ́ títẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọn kò dín ní 67 ní ilé ìwé gíga ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ẹ̀sùn pé wọ́n bà dúkìá ilé ìwé kan jẹ́ ní ìpínlẹ̀ náà. Àwọn akẹ́kọ̀ọ́ tí wọn kò dín ní 67 ti ilé ìwé Government Technology College tó wà ní Oríta Pínrín Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní wọ́n ṣe ní àlàyé pé wọ́n ya wọ ilé ìwé kan torúkọ tí ń jẹ́ CAC Grammar School ní agbègbè Adéṣọlá ní 20 oṣù yìí ní nǹkan bí dédé aago 3:30 ó kù ìṣẹ́jú 10 kó lù lọ́sàn-án ọjọ́ náà. Níṣe ni wọ́n ṣe ní àlàyé pé ìjà tó bẹ́ sílẹ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ méjèèjì èyí tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọn kò dín ní 67 yìí náà ti sara wọn jọ tó sì lọ sí ilé ẹ̀kọ́ CAC Grammar School yìí tí wọ́n sì bà dúkìá tí ìjọba ṣe síbẹ̀ tí wọ́n bàjẹ́. Wọ́n bà wíńdò, ilẹ̀kùn, wọ́n tún ṣe bẹ́ẹ̀ wọ inú láàbù wọn, wọ́n tún bà àwọn nǹkan tí ìjọba tó ṣẹ̀ṣẹ̀ ń tún ṣe, wọ́n bà gbogbo ẹ̀ jẹ́ tó sì sọ gbogbo ẹ̀ di nǹkan tó di
Àkúrẹ́tẹ̀ lásìkò tí wọ́n ṣe ìkọlù yìí wọn kò ṣàìsọdímọ̀ pé wọ́n tún ṣe òṣìṣẹ́ kan tó jẹ́ ẹnjìníà tó ń ṣiṣẹ́ lọ́wọ́ ní ilé ìgbé ọ̀hún wọ́n tó ṣe òun náà léṣe lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní àwọn agbófinró ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ṣe bẹ́ẹ̀ tọpinpin àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tó sì ti mú 67 láàrin wọn báyìí wọ́n ní wọ́n bẹ ní àtìmọ́lé níbi tó ti ń ṣe ìrànlọ́wọ́ fún wọn láti ṣe àwárí àwọn ènìyàn tó kù tí wọ́n jọ wu ìwà burúkú ọ̀hún. Àwọn agbébọn tó ti ṣe bẹ́ẹ̀ jí ọmọ ogun ojú òfurufú kan wọ́n ti jí gbé báyìí ní Àbújá. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ láti ọ̀dọ̀ Zagazola Mahama ó ṣe ní àlàyé wípé ọmọ ogun ojú òfurufú èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Lieutenant Cynthia Akọ òun pẹ̀lú àwọn méjì mìíràn òní wọ́n máa jí gbé ní ilé wọn èyí tó wà ní agbègbè tó pè ní Mpape ní Àbújá. Ìṣẹ̀lẹ̀ náà òní wọ́n ló wáyé mọ́júmọ́ òní nígbà tí àwọn agbébọn ọ̀hún tán lọ ṣe ìkọlù sí àwọn ènìyàn náà ní ilé wọn ẹ̀ń tó pè ní Cynthia Akọ yìí òní wọ́n sọ dímọ̀ wípé ó wà lára àwọn ọmọ ogun ojú òfurufú tí ń bẹ ní headquarter ti ìlú Àbújá kó tó di wípé wọ́n lọ jí gbé wọgbó báyìí àwọn mọ̀lẹ́bí ọmọ ogun náà Cynthia Akọ wọ́n ti ní àwọn ajínigbé ọ̀hún wọ́n ti pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ níbi tí wọ́n ti ń béèrè fún mílíọ̀nù lọ́nà 100 náírà 100 million naira gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ ṣáájú kí wọ́n tó tú ọmọ ogun náà àtàwọn méjì tí wọ́n jí gbé papọ̀ mọ́ wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ní olú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá ẹni tó jẹ́ alukoro wọn Yusuf Adé ó sọ dúnmọ̀ wípé òun ò tí ì gbọ́ sí ọ̀rọ̀ náà òun ò ṣe ìwádìí láti fi èsì padà sáwọn oníròyìn lórí bí nǹkan bá ṣe ń lọ lábala ọ̀rọ̀ ìjínigbé àwọn ọmọ ogun ojú òfurufú mẹ́tẹ̀ẹ̀ta tán pa ní tán kó nípa pamọ́ra. Ikọ̀ IPOB tún ti bẹ̀rẹ̀ padà báyìí lẹ́yìn ìsinmi tí wọ́n ṣe sẹ́yìn níṣẹ́ náà ṣe ìkọlù sílé oúnjẹ kan wọ́n sì pa ènìyàn 5 ní inú ilé oúnjẹ ọ̀hún. Lógúnjọ́ oṣù tá à ń lò lọ́wọ́ yìí ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ilé oúnjẹ tó wà ní ẹnu ọ̀nà àbáwọlé school gate ti Odumegu Ojukwu University tó wà ní Uli ìpínlẹ̀ Anambra níbi tí wọ́n ti ṣe ní àlàyé pé ikọ̀ tí àwọn agbébọn tí wọ́n ní ìgbàgbọ́ wà wọ́n jẹ́ ikọ̀ IPOB ó ní wọ́n ṣe ìkọlù sí ibi tí wọ́n ti ń ta oúnjẹ náà ní alẹ́ ọjọ́ yìí níbi tí wọ́n ti ní wọ́n ṣekú pa ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn fìjìláńtì ní ìpínlẹ̀ Anambra tán pé orúkọ rẹ̀ ní Okechukwu Iri Akalo àti àwọn 4 míì níbi tí obìnrin kan tó wà lára àwọn ènìyàn náà tí wọ́n gba èkuru jẹ lọ́wọ́ ẹbọra títí di àkókò tá a fi ń kó ìròyìn jọ níṣe ni a kò tí ì gbọ́ nǹkan kan láti ọ̀dọ̀ àwọn agbófinró ní ìpínlẹ̀ Anambra kí wọ́n sọ̀rọ̀ lórí ìkọlù tí ikọ̀ IPOB náà tí wọ́n ṣe ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ tí ọ̀rọ̀ náà sójú wọn tí wọ́n jẹ́ ara àwọn tí wọ́n jọ wà ní ilé oúnjẹ náà wọ́n ṣe ní àlàyé pé nínú ọkọ̀ Lexus SUV kan làwọn ènìyàn náà ti sọ̀kalẹ̀ tó sì da nǹkan bojú pẹ̀lú aṣọ dúdú tó sì bẹ̀rẹ̀ sí ní yin ìbọn ní tako níbi tí wọ́n ti gbẹ̀mí ènìyàn 5 ní wàràǹṣeṣà ẹni tó ṣe àlàyé yìí tó ní kàn fi orúkọ bò wọ́n láṣìírí látàrí ètò ààbò tí ó ń béèrè fún ẹ̀mí ara rẹ̀ ó ṣe ní àlàyé pé àwọn rí àwọn àmì tó ń ṣe àfihàn ikọ̀ IPOB lára aṣọ àti tí àwọn ènìyàn náà tí wọ́n dàbò ojú láti lè dáàbò bo ẹ̀mí àti ojú ara wọn ní fún ìdí èyí ìgbàgbọ́ wà wípé ikọ̀ IPOB ó ní wọ́n ṣe iṣẹ́ burúkú náà wọ́n ṣe ìkọlù ọ̀hún nílé tán ti gbẹ̀mí ènìyàn 5 báyìí. lẹ́yìn àgbà lẹ́ni kì í dùn púpọ̀ ṣókí oní ọbẹ̀ oge mọ́dẹ̀mọ́gẹ̀ fìlẹ̀ òní kọjá ìpéǹpéjú a dúpẹ́ wípé dúró tì wá tá a fi bẹ̀rẹ̀ ìròyìn tá a sì tún fi parí rẹ̀ kò wá ní jù báyìí lọ fún ti àsìkò yìí títí di ìgbà tá a tún padà wá máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì tá a jọ wà yìí ó kọ́ mi ò ní yípadà àyànfẹ́ Elédùmarè òun lèmi ń jẹ́ àkó àtàárọ̀ o. Now is distraction. So as you pray for God not to allow the president to be distracted. The president magnanimously brought trailer loads of rice, which is every state will get 1,200 bags for breaking of fast. Many cartons of Indomie, 1 trailer load for the Christian community, 1 trailer load for the Muslim community. It is very symbolic
Because it will be easy for God to answer our prayers if we live together and work together. And be transparent in delivering these foodstuffs to those who need it. The poor and the downtrodden. Those who are not able to see what they will use to break fast. You who have 10, 15 bags of rice in your house, you don't need this rice. Give this rice to those who don't have any to eat. As you do that, God will give you more.